Would you want to live with me? I want to go back by your lane. Four letter. Oh, well, be if only 4 letter, I'm alone now. I want to back by you. Show why one. You know that she by my devil. Yeah, you're welcome. Yeah, how many come? I'm happy. Kilo look at them. Rama. They're going to be very well. Are they going? Hello. Hello, Bam. Abolori burúkú leleyi. Kidnappers la wa àti gbé bàbá 20 million la de ma gbà. So ti yé bá yẹn. Ha, máa san. Ẹ jẹ́ bàbá mi sọ̀rọ̀, máa san. Be bàbá sọ̀rọ̀. Hello, Rama. Mo máa ń lọ 20 million àwọn gbà. Mo máa bá lọ́wọ́ kankan o. Lọ fún wọn àti sí ẹ̀rẹ́ kan máa ń sìn. Mo mọ̀ gbádùn kirikiri bí ni. Màá ló ọdún mẹ́wàá kí n tó wálé. Àlàyé gba fún lọ́wọ́ mi rẹ̀ jọ. Àǹtí, tí méjì lẹ́bú ni. Àwọn mẹ́ta la wà ń bí yìí. Ẹ̀ tó lómi. Èmi máa mú mi.